ayọ̀ kan jáde fún mi tó fẹ́ràn ran Yorùbá bí Buhari ṣe fẹ́ràn Fúlàní. Àwọn Fúlàní gbàgbọ́ pé lẹ́yìn Ọlọ́run tó dá wọn Buhari lọ́lọ́run kejì táwọn. Ǹjẹ́ lẹ̀ Yorùbá sá ní olóṣèlú kan tó fẹ́ràn yan Yorùbá tó bá ń sá. Ẹ wo bó ṣe lo ayé ẹ̀. Ìgbà tí Láàmú Adésínà ń bẹ ní gọ́fúnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn Fúlàní àtàwọn àgbẹ̀ lókè Ògùn lọ́yọ̀ state. Buhari ó ti wà ní ex military head of state ńgbà yẹn kò ìgbégbàbò ọbẹ̀ dé Ọ̀yọ́ state ni. Ó ń kí gan fún gómìnà ni pé wọ́n ń pa àwọn ọmọ ìyá òun kò fẹ́ mọ nǹkan tí wọ́n ṣe. Ìrántí Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ láéláé. Níjọ́ iṣẹ́ kan bá kì í ṣe news mọ́ pé Buhari kú ìyẹn ti lọ. Àmọ́ ẹ̀kọ́ wo la rí kọ́ lára Buhari? Ẹ̀kọ́ wo ni ìran Yorùbá yẹ ká mú? Ẹ̀yin olóṣèlú Nàìjíríà ó yẹ máa dọwọ́ bojú báyìí aláìní tìjú nìyí. Látara kú Buhari ní tìjú kọ́bọ̀. Ànábì dẹ̀ ti sọ fún wa pé idha lam tastahi fasna ma sayt. Tó bá ti ní tìjú gbogbo tó bá ti wọ ni o mọ̀ ṣe tó mì ń pẹ́ ni tí ò ní tìjú kò sí tí ò lè ṣe. Buhari ti wáyé, Buhari ti lọ. Ó ṣe dáa kò ṣe dáa, ìyókù kù sọ́dọ̀ Ọlọ́run. Ó ṣe dáa kò ṣe dáa, látara kú Buhari. Ńlá lèmi ti rí pọ́ìntì kan mú. Ọ̀rọ̀ Ànábì tá Ànábì ti sọ tipẹ́ nífà. Ààrẹ ni tó rán Buhari létí àdíìfì yẹn nígbà tó fẹ́ contest. Abu Dharri radiyallahu ta'ala anhu. Òun l'Ànábì sọ fún. Ó rí pé Ànábì yan àwọn èèyàn láti lọ sọ lórí ìlú, láti lọ darí ìlú. Ló wá wo Abu Dharri náà. L'Abu Dharri bá sọ fún Ànábì. Ọlá Ànábì ó mọ̀ pé Ọlọ́run fún mi ní ọpọlọ tí mo fi lè gbé nǹkan. Jẹ́mi náà ò lọ sin lọ́hùn lára àwọn èèyàn. Jẹ́ ń lọ control. Ànábì ní ya Aba Dharri. Ya Aba Dharri. Innaka da'if. Innaka da'ifun wa inna amanatun. Wa innaha yawmal qiyamati khizyun wa nadamatun. إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها. النبي يا أبا الذر أو يا أبو الذر إنك ضعيف. You are already weak. You are now a very weak man due to old age. Ilé Abu Dharri tó ló fẹ́ lọ sọ lórí bó ṣe lè control nígbà tó young. Ó lè control bẹ́ẹ̀ mọ́ tágbà bá ti dé. Innaka da'if. Àgbà ti dé. Wa innaha amanatun. Ká lọ sí olórí èèyàn láyé. Fa innaha amanatun. It's a trust before Almighty Allah. Wa innaha láti lọ sọ lórí trust kan ní. Ẹni ó bá lọ sọ lórí tí ó bá rí ṣe tàbí ń ṣàbòsí fún yẹn lábẹ́ rẹ̀. Khizyun wa nadama. Ìdójútì ńlá ni lọ́jọ́ gbèǹde kìyàmà. Àbámọ̀ bú ni lọ́jọ́ gbèǹde àlìkìyàmà. Ó mọ ní ìrẹ́ Abu Dharri. Àyà tó wà ní Al-Qur'an. Tọ́lọ̀ ní ọjọ́ kan la fẹ́ gbé àmánà pé ta ni ó darí ayé. A pè àwọn àpáta ẹ wá lọ darí ayé. Àpáta ní mi ò lè ṣe. A pè àwọn odò ẹ wá darí ayé. Wọ́n ní àdánwò ní kéèyàn jẹ́ adarí. Fa amala ali insan innahu kana zaluman jahula. Ènìyàn ló tẹ́rí sí. Ènìyàn ní máa control ayé. Ọlọ́run ní tẹ́nìyàn bá jẹ́ ni tọ́mọ tí ń bẹ bí kó jẹ́ adarí ayé ni kò ní dánwò. Buhari ṣèjọba ní 1983 to 85. Ọwọ́ ọdún méjì yẹn ó dàbí ìgbà tẹ́nìkan ò ṣèjọba rí lórílẹ̀-èdè. Because the man was very agile. Àlàáfíà ń bẹ, egungun ń bẹ, ọpọlọ sharp. Nǹkan mẹ́rin ní dìtámì star oríire ẹ̀dá láyé tí kan bá ti yẹ kúrò nínú mẹ́rẹ̀ẹ̀rin oríire yẹn lè mọ́ perfect mọ́. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share, ẹ share jìnnà at least 10 times. Ẹ bá mi like, ẹ bá mi comment. Àkọ́kọ́ tí ń dìtámì oríire ẹ̀dá ni time. Bí kádàrá ṣe ṣe lórí ẹ̀dá, time tí kádàrá yẹn ó sọ̀kalẹ̀
òun là kọ́kọ́ bọ́lọ̀ bá fẹ́ gbé kádàrá bú fòrú lórí ẹ̀dá time yẹn ni ó miss tó bá miss time yẹn àpèjọ oríire yẹn lè fò lọ àbí orí burúkú yẹn lè fò lọ bẹ́ẹ̀ bá tún miss time ó lè miss oríire tí ń bẹ lára time yẹn torí gbogbo kádàrá ń bá time rìn ni ó ní kádàrá tá a build fún kálukú pé tó bá jẹ́ pé time báyìí ni yóò mú tó bá jẹ́ pé time báyìí ni kò ní mú mọ́ torí pé ó ti kúrò nínú kádàrá ẹ̀ kíní yẹn ti move on tàbí kò sínú kádàrá ẹ̀ tẹ́lẹ̀ á dìlé oríire yẹn torí kó lè bàbá. ẹlẹ́ẹ̀kejì n ti ń determine kádàrá ó láàyè tí nǹkan yẹn ó ti ṣẹlẹ̀ oríire ọkàn ẹnìkan láàyè báyìí tó bá lè wà láàyè yẹn ní táìmù báyìí oríire yẹn sọ̀kalẹ̀ tí ò bá lè sí láàyè yẹn oríire yẹn lè má dé. ẹlẹ́ẹ̀kẹta onítàní ẹni tí ó talẹ́ni tí ó dúró pẹ̀lẹ́ nìyẹn àwọn tí wọ́n jọ ṣe alájọṣepọ̀ alájọrìn láyé ń kórí burúkú báyàn sì ń kórìíre báyàn. alábárìn láyé tí Buhari president Buhari tó fi rí oríire àkọ́kọ́ ṣe Onítúndé Ìdíàgbọn star wọn jọ jọra wọn ìràwọ̀ wọn jọ rìn pọ̀ láyé ìrònú wọn jọra action wọn jọra àwọn méjèèjì ń bẹ lọ́dọ̀ egungun ń bẹ lára wọn. ẹlẹ́ẹ̀kẹrin òun ni ẹni tí ó ṣe kìíní yẹn gangan ǹjẹ́ condition rẹ̀ ǹjọ́ gbé ní tó fẹ́ ṣe yẹn tí kan nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó bá yẹ kádàrá lè yẹ o especially time bí time bá yẹ kádàrá lè yẹ ìyẹn ló fà tó jẹ́ pé tí aeroplane bá fẹ́ fò wọ́n á study weather wọ́n á wò wípé ṣé ò sí atẹ́gùn burúkú kan tí á jáde ní time kan àwọn èèyàn mi kan lọ sí àjì lọ́dún kan mo wá rí pé out of rushing òjò ń rọ̀ lọ́wọ́ l'aeroplane nìyẹn ń gbéra mo wá bi ọ̀kan nínú àwọn ọ̀gá aeroplane pé ha centauriski kan lẹ́sẹ̀ yìí tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé thunder ara kò gbọdọ̀ sápà díẹ̀ nígbà tí ń lọ sókè tàbí tí ń bọ̀ wálẹ̀ ó ní tá ara bá máa sá pẹ̀lú òjò tó ń rọ̀ yìí ó ní bá ara bá máa wà tọ́ ó ní 30% ní possibility ara tó bá dẹ̀ máa wá ó dẹ̀yìn 30 minutes so plane yóò ti lọ yóò ti kọjá bọ́ sókè bí ó bá tiẹ̀ sá kò lè bá bọ́rọ̀ kádàrá Ọlọ́run ṣe rí nìyẹn. Ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. Buhari ṣẹ̀dá kò ṣẹ̀dá ó kù sọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin olóṣèlú tẹ́ kù láyé ǹjẹ́ lérò pé ǹjọ́ ẹ bá kú tàbá dánwò kan bá kàn yín àwọn èèyàn ní máa jó kiri ń títì báyìí. Lóòótọ́ ni Islam tako ká máa yọ ẹni tó bá kú ìwà àwọn èèyàn nígbà míì àmọ́ determine tí ó ṣẹlẹ̀ ẹnìkan ti kú rí tí wọ́n ti sin òkú ẹ̀ tí àwọn èèyàn dẹ̀ kó òkú tán lọ sọ sàárè rẹ̀ lóko nítorí burú ni ká máa yọ òkú má fi kú yọ̀ mí gbogbo wa là ń lọ ọ̀run àmọ́ kó ń kálukú yẹ wá ọwọ́ rẹ̀ wò ǹjẹ́ wà tó wù ǹjẹ́ wà dùà ni àbí wá ìpè. Buhari ṣèjọba àkọ́kọ́ nígbà tó lálàáfíà Ànábì ní ya ire Abadharri ya Abadharri innaka da'if fa inna amanatun wa inna yawmal qiyamati khizyun wa nadama ya Abudharri tó bá dọjọ́ gbéǹde kìyàmà pẹ̀lú bó ṣe darúgbó kùjọkùjọ tó ló fẹ́ ṣèjọba yìí ẹgbọ́n náà ṣe ṣépè fún Áfíríkà ni. Bàbá kan mìíràn ti kọ́ńtì yẹn nítòsí Nàìjíríà wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún lọ́sẹ̀ tó lọ ni ń tẹ̀ parin báyìí ni bàbá Buhari yẹn nìkan kọ́ lọ jẹ́ aṣojú Nàìjíríà l'Amẹ́ríkà gbà tí ń bẹ́ẹ̀ bàbá yẹn ò lè rìn wọ́n ń gbé rìn ń tẹ̀ parin ni ìnákadọ̀hìn ẹni ó bá ti dàgbà tó bá ti wí kẹfílẹ̀ oníṣẹ́mi ìtagbàlagbà lè ṣe àmọ́ tó bá di àwọn ṣe ká ṣètò òlu àwọn olójú bíi tí wọ́n lè pín àgbàlagbà sí tó lè wọ́ọ̀kì o Áfíríkà náà láti ró lórí orílẹ̀-èdè kan tó ń sọ̀rọ̀ lọ́wọ́ tó dẹ̀ ń tọ̀ sára níta gbangba Áfíríkà náà láti rí ya Abadharri innaka da'if kí ló kó bá Buhari lórí ìjọba ẹlẹ́ẹ̀kejì àgbà ti dé Buhari ti 1983 kọ́ lélẹ́yìí mọ́ Buhari ṣèjọba àkọ́kọ́ gbogbo olú sheik
pè ní Buhari jogbojogbo òun ló introduce WAI war against indiscipline ó kálukú bẹ̀rẹ̀ sí discipline rẹ̀ ọmọ Nàìjíríà wọn àmọ̀túmọ̀ kákíù ayé Buhari lámọ̀túmọ̀ kákíù ẹ̀kíù ó kálukú sáré máa tó ni ayé Buhari ni wọ́n mú ẹni tó gbé drug tán fẹ̀yìn ẹ̀ tí àgbà nítorí pé ó gbé drug tán wá ń gbé ṣeré lónìí ayé Buhari ni wọ́n mú olórí báńkì tó bá rẹ̀ lẹ́wọ̀n ayé Buhari ló jẹ́ pé tó bá fẹ́ tọ̀ tó bá ń tọ̀ sẹ́sẹ̀ títì pàápàá jùlọ nípínlẹ̀ tí díyà wà lógùn state ibi ò ti ń tọ̀ lọ́wọ́ lọ́lọ́pàá ó ti dúró lẹ́yìn rẹ̀ bó o bá ti ń tọ̀ tán báyìí wọ́n máa já receipt ilé ọlọ́ọ̀ni bó o bá ti lówó tọ̀sán ọlọ́nu ó mú ìjọba yẹn débi pé Buhari rẹ́rìn ojú ò lè kankan ni lọ́mọ Nàìjíríà bá rò pé bí ní í ṣe fún wa tá a mọ̀ pé rere ni níjọba Babangida gbàjọba lọ́wọ́ Buhari ọmọ Nàìjíríà bẹ́ jáde ni wọ́n ń jójú ẹ̀sìn tán mọ̀ pé ijó àdánwò làwọn jójọ́ náà. Allah. Buhari fẹ̀rín Babangida ó fẹ̀rín ọ̀yàyà ó fi kó wa lómi ọbẹ̀ jẹ ó da gbogbo ẹ̀ délẹ̀ tán yányán òun náà gbìyànjú tiẹ̀ ó lọ àmọ́ kí ni mo sọ débẹ̀ kí ló dé tá a kì í ró lórí Nàìjíríà tí ó resign olórí Áfíríkà ó ti ṣẹlẹ̀ nílùú òyìnbó pé wọ́n parọ́ mọ́ lórí orílẹ̀-èdè kan ó dẹ̀ resign olórí orílẹ̀-èdè kan ni wọ́n àlẹ́ẹ̀dì pé ó ń bóbìnrin lò pọ̀ l'Amẹ́ríkà ọbọ̀ orí kámẹ́rà ló kẹnu ẹkún ló ń sun ẹkún pé kan forí jìun olórí táfíríkà ó pààyàn sílẹ̀ báyìí ó tún dúró tì ìbò la fẹ́ báyé dé yá abadari. Innaka da'ifu wa innaha amanatun wa innaha yawmal qiyamati khizyun wa nadama gbogbo nta wá nítorí ẹ̀ tá bá yá àwọn èèyàn jẹ́ bí ó ṣe tán náà lọ́tàn o. Allah. Ẹni ó torí bítù láyé ẹjọ́ mọ́tò bítù tọ́pààyàn mọ́tò bítù lónìí ẹni tí bá ń lo ẹnìkan ò mọ̀ wo bẹ̀ mọ́ ẹni ó ti pa á kọ́ ẹni ó torí epo fẹ́ di alága kánsù tó pààyàn sóòsì tó wà ń bẹ̀dẹ̀ ni ẹni ó torí epo fẹ́ di sẹ́nẹ́tọ̀ tó bá yí àwọn èèyàn jẹ́ ẹni ó bá takò wọ́n wẹ́mi ẹ̀ tì ṣé ìwọ lọ́wọ́ ń bẹ̀ títí láíláí ni Buhari tó ṣe dá ayé rí nǹkan wí ká tó sẹni tí ò ṣe dá gbogbo nta bá ń ṣe láyé á padà gbẹ̀san ẹ̀. Allah. Ẹ̀yin olóṣèlú Nàìjíríà ọ̀tọ̀ kan dọwọ́ bojú lọ́nà wo ni Yar'Adua kú medical ló wá lọ àlàáfíà ló wá lọ medical treatment ló wá lọ sí Saudi Arabia tó fi tán síbẹ̀ ó yẹ kó ti olórí ìlú kan lójú ká sọ pé mọ́tò rẹ̀ l'accident ní ojú ọ̀nà tó jẹ́ pé òun ló ṣe títì yẹn wọ́n wá ní bad road lọ́kọ̀ sí accident ó yẹ wọ́n máa sọ̀kò mọ́ ni pé eléri ibú ni ọ́ ẹ wòye èèyàn tó ti kú níbi ojú ọ̀nà tí ọ̀dà ojú ètí àwa olóṣèlú ni ká má tí ì rí hospital ẹyọ kan tó lè compete pẹ̀lú àwọn hospital UK tó lè compete pẹ̀lú àwọn hospital America bí gbogbo yín bá síkì ẹ sá lọ́dún èbó àmọ́ njọ́ ẹ bá kú ẹ sọ Nàìjíríà di cemetery níbi tí wọ́n gbókù wa njọ́ ẹ bá fẹ́ gbádùn ẹ lọ Dubai ẹ lọ bàánà owó njọ́ ẹ bá fẹ́ wọ bàtà ẹ rántí ìtàlù njọ́ ẹ bá fẹ́ wọ sọtọ́dà ẹ tún rántí orílẹ̀-èdè míì àmọ́ njọ́ ẹ bá kú ẹ ní wọ́n gbókù yín padà Nàìjíríà Allah ó dé gbogbo yín gbogbo bí ẹrí ẹ wà láyé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà when it come to medical tí wọ́n bá ń sọ àwọn tí wọ́n mọ̀ nípa medicine lórílẹ̀-èdè àgbáyé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rípò kẹta mú ní UK nínú àwọn doctors àwọn nurses bẹ́ẹ̀ bá dá Amẹ́ríkà ọmọ Nàìjíríà rí wọ́n rípò mú àwọn doctors ọmọ Nàìjíríà ti ń bẹ lọ́hùn Nàìjíríà ni majority wọn ti gba training kan tó lọ perfect ẹ̀ lọ́hùn kí ló lé wọn kí ló fa brain drain medical brain drain kí ló fa tí wọn ò lè dúró Nàìjíríà kò sí náà kò sí irinṣẹ́ lọ́sibítù ọpọlọ àwọn ọmọ wa pé àmọ́ kò síbi tí wọ́n ti lò owó tí wọ́n tún wá san fún wọn owó bí ìgbà wọn gba báárà lẹ́lòmí gbà nínú wọn òǹkàlùkù wa jápa wọn lọ ìlú òyìnbó bẹ́ẹ̀ bá wá sákò Nàìjíríà tẹ́lẹ̀ lọ gba
medical treatment labroad ọmọ Nàìjíríà náà tún wà náà doctor tí ó tún tọ́jú yín ṣé rí pé yẹ ká ẹ dọwọ́ bojú nígbà Yar'Adua ti lọ ló yẹ kó jẹ́kọ̀ fún Goodluck Jonathan pé bó láṣẹ ní hospital tí àwọn ará India gan máa wá bẹ̀ ká mọ̀ ní hospital ẹ̀yọ̀ kan torílẹ̀-èdè kan lè torí ẹ̀ máa wá Nàìjíríà níbi tá a lajú dé gbogbo owó tá ẹ̀kówó jẹ ní gan dowó ká mọ̀ ní hospital ẹ̀yọ̀ kan ètí ń tọ́jú ojú ni ètí ń tọ́jú etí ni ètí ń tọ́jú heart ètí ń tọ́jú kidney ká mọ̀ ní ẹ̀yọ̀ kan Parkinson tọwọ́ máa ń gbọ̀n bí wọn ò gbé délùú òyìnbó wọn ò tọ́jú ẹ̀ àìsàn tí ń pa àwọn alágbára ayé jù àìsàn inú ni níbi tọ́wọ́ ò lè dé kéètì ẹ̀ wá tìjú ká ìdíjú máa rí kí Goodluck Jonathan ó díjú máa rí pé ìtìjú ni pé ọ̀gá òun kú sí Saudi Arabia níbi tó ti wá medical treatment lọ ẹjá wọn wá gbogbo ọ̀nà ẹjá kọ hospital kan tàbí ká equip hospital tá a ní ẹjá kó nǹkan gidi síbẹ̀ káti ẹ̀ máa mọ̀ pé ńjọ́ tó bá lé hospital kan bẹ̀ òun náà lò jọba rẹ̀ ó lò ó tán ó fi kú òun bẹ̀ Goodluck Jonathan lọ bàbá Buhari gbà bí Buhari bá mọ̀ pé ńjọ́ òun ọba tán abroad lòun ọ̀tàn sí ni sóun náà ò ní kọ́ bó hospital ẹ̀yọ̀ kan tí ó standard tí ó jẹ́ world standard òun náà ò kọ́ world standard títí àìsàn dé ọlọ́run ló mọ iye oṣù tó ló ń lu òyìnbó bí wọ́n ti ń change ẹ̀jẹ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ tó lọ ó lò tó oṣù 6 tí ó bá lò jù bẹ́ẹ̀ lọ níjọ́ kú wá dé ó tó wá padà síbẹ̀ aláìnítìjú àwọn òyìnbó ń gbọ́ pé ex-president Nàìjíríà kú sílùú àwọn wọ́n wá ń bẹ̀rẹ̀ pé ṣe bó ṣàdarí rí ṣé kò rí nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ medical ni tó fi á jẹ́ pẹ̀lú àwọn tó lókàn tí wọ́n tún wá ń wá àwọn tí wọ́n bẹ́ẹ̀ lẹ́yìn náà bí nǹkan kan bá ṣe àwọn náà bí wọ́n bá lọ India àwọn lọ́rọ́ sí àwọn sàwábì kan lọ ṣé báyìí láàmú báyìí lọ ayekifina minadu láti àná. Àná tó alákọ̀ọ́fẹ́ díyàrí lánà bùnúdò. Tó alákọ̀ọ́fẹ́ díyàrí lánà bùnúdò. Àmọ́ wallahi law kunna kurudan. Àmọ́ wallahi law kunna kurudan. Tá a bá lọ jẹ́ lára àwọn ìran ọ̀bọ ìran mọ́ǹkì. Àwọn mọ́ǹkì yòókù ò tún nífẹ̀ẹ́ kí Nàìjíríà ò kó súnmọ́ àwọn. Nàìjíríà lọ́wọ́ di orílẹ̀-èdè tí Ghana ń pariwo pé Nàìjíríà must go. Nàìjíríà must go. Lọ́sẹ̀ tá a lò tán yìí. Àmọ́ wallahi law kunna kurudan. Lama rodiyati qarabatana li kurudu. Lama rodiyati qarabatana li kurudu. Ẹ dákun ọjọ́ wo la tó fẹ́ lajú ọjọ́ wo lórí ìwà tó fẹ́ pé lórílẹ̀-èdè Nàìjíríà. Ayekifina wàláì ẹ̀jẹ̀ sékèyà níwájú Ọlọ́run. Tuwala kọfẹ́ díyàrí lánà bùnúdò. Tuwala kọfẹ́ díyàrí lánà bùnúdò. Ẹ lọ wo gbogbo àwọn ibi tí Buhari ti ṣèjọba kò fẹ́ẹ̀lì níbi kankan bẹ́ẹ̀. Ó fi dórí ìgbà tó tún wá sí PTF tó ń kọ̀ntró epo Nàìjíríà kọ́bọ̀ òde nínú àkáǹtì Nàìjíríà níbi tó rí sẹ́sẹ̀ dé àmọ́ ńgbà tó dà rẹ̀ táìsàn dé tó mọ̀ pé òun weak ó yẹ kó gbà fún kádàrá Ọlọ́run kó resign honourably ká nígbà Buhari ṣe first time tán ló resign tó lòun ọ̀lọ́mọ ni ikú rẹ̀ yìí gbogbo Nàìjíríà ni ò bá gbèrú. Allah. Yar'Adua ò perfect àìpẹ́ ń bẹ̀ láráyé fi ń ṣàdúrà fún kò pẹ́ ń bẹ̀ ni Murtala Muhammed ò perfect kò pẹ́ ń bẹ̀ láráyé ò fi rábùkù ẹ̀ àbáwá kì í quit when the ovation is loudest ó dìgbà tí ovation bá di àbùkù ìgbà yẹn látò kúrò ọmọ Nàìjíríà ọjọ́ wo la tó fẹ́ ronú àmọ́ wallahi law kunna kurudan. Lama rodiyati qarabatana li kurudu. Lama rodiyati qarabatana li kurudu. Gbogbo sẹ́tí Buhari ṣe lọ́jọ́ ayé ẹ̀ presidency ló fẹ́ rọ́ọ̀bù ẹ̀ ní gbogbo àṣeyọrí tó ní ọláṣeyọrí gan olódodo ni wọ́n wo àkáǹtì ẹ̀ wọ́n àbá owó
tó owó tí ọdún chairman council mi ní lákàntì ẹni tó ṣe president olódodo ni àmọ́ àwọn èèyàn dáràn sí lọ́rùn kìlẹ́bù gbogbo fìtílẹ̀ tó dé bá Nàìjíríà nígbà rẹ̀ Buhari ń bẹ bí títí rojọ́ wájú Ọlọ́run ní sí sílí ajá níbi wàdà kì í ṣe gbogbo oúnjẹ lèèyàn jẹ kì í ṣe gbogbo òkèlè ní dùn lẹ́nu àfààní kàmá azanati ladatan lilmari qatilatan mini sula yadiri annasu ma fi dasame mini sula yadiri annasu ma fi dasame wasalidasa isami juwe wa min shibain faruba mama sote saru minatu amin faruba mama sote saru minatu amin kamazanati ladatan kamwazanati ladatan mélòó ni poison tó dùn lẹ́nu nini mariko tilatan mélòó ni tí ọba yé èèyàn jẹ́ tọmọ Ádámù ó wà gbé bá ọ tó ọba tí máa ń kọ ìwọ náà padà forí kó orí burúkú yẹn lèlè máa rí nǹkan tilatan mini àìsùlà ayẹdìrí anaso mafi dasame mini àìsùlà ayẹdìrí anaso mafi dasame. láàyè tó ti ní mà pé poison ni wọ́n program fún ẹ ẹni tí ó fún yàn poison jẹ yóò package ẹ wàá rò pé n tó dùn lọ ń jẹ òní mọ̀ oúnjẹ tí ó bá yé ẹ kì í ṣe gbogbo òpò ní jẹ́ oríire kì í ṣe gbogbo owó ní sọ̀yàndó lóríire kì í ṣe gbogbo mímọ̀ ní sọ̀yàndó lóríire wàṣádàṣà ìsà. mi ju ìwà mi ṣíbà yín faroba máa sọ̀tìn ṣàrò mìíràn tó àmì faroba máa sọ̀tìn ṣàrò mìíràn tó àmì. ẹ wá dákun ìran Yorùbá kí ló dé tẹ̀ ń bú Buhari kó fẹ́ràn Fúlàní. Allah. ẹ mú Yorùbá ayọ̀ kan jáde fún mi tó fẹ́ràn ìran Yorùbá bí Buhari ṣe fẹ́ràn Fúlàní. Àwọn Fúlàní gbàgbọ́ pé lẹ́yìn Ọlọ́run tó dá wọn Buhari lọ́lọ́run kejì táwọn lọ. Ǹjẹ́ lẹ̀ Yorùbá sáà ní olóṣèlú kan tó fẹ́ràn ìran Yorùbá tó bá ń sá. Ẹ wo bó ṣe lo ayé ẹ̀ ìgbà tí Láàmú Adésínà ń bẹ ní gọ́fúnà nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn Fúlàní àtàwọn àgbẹ̀ lókè Ògùn lọ́yọ̀ state. Buhari ó ti wà ní ex-military head of state ńgbà yẹn kò ìgbégbàbò ọbẹ̀ dé Ọ̀yọ́ state ni. Ó ń kí gan fún gómìnà ni pé wọ́n ń pa àwọn ọmọ ìyá òun kò fẹ́ mọ nǹkan tí wọ́n ṣe. Ìrántí Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ láéláé. Níjọ́ iṣẹ́ kan bá sí sílẹ̀ fúnra Yorùbá ni ó kú èrè ẹni tó yẹ kó gba sẹ́ǹtì títí sẹ́yìn ó fi bọ́ sọ́dọ̀ ìran mi. Kí ló kan ọmọ Haúsá kí ló kan ọmọ Fúlàní pẹ̀lú pé kò tí ní PhD kí ló kan. Ọba ti jẹ́ pọ̀ ní ó wúlò fún wa wá gbé fún so ti ní first degree kò sí tó burú yàgbà mọ̀ ṣe lọ kò jù bẹ́ẹ̀ lọ. Làwọn ọmọ wọn tẹ́nìkan ni wọ́n bá sì dépò yóò make sure pé òun pe àwọn ará òun wọlé ní right and left. Ní a fi pọ̀ jù nínú iṣẹ́ sójà, ní a fi pọ̀ nínú custom, ní a fi pọ̀ nínú immigration. Bí bàbá kan bá bímọ mẹ́fà tó bá jẹ́ pọ́kùnrin ní mẹ́fà nínú wọn yóò mú kan nínú wọn yóò sọ sí immigration, yóò sọ kan sí sójà, yóò sọ kan sí ọlọ́pàá, yóò sọ kan sí custom, yóò ní kíkan lọ kéwú, yóò ní kíkan lọ jẹ́ àgbẹ̀. Nígbà àdánwò bá kan ẹnìkan gbogbo agbára ni wọ́n jọ máa lò. Ìran Yorùbá ò ní ṣerú ẹ̀ láéláé. Kí ló burú bí pọ́ fẹ́ràn rẹ̀? Ìran Haúsá fẹ́ràn ara wọn ni. Ṣebí region mẹ́ta lòyìnbó fún wa kan tó lọ. Ṣé region mẹ́ta ni àbí mẹ́rin tí n bá ṣe mistake lòyìnbó fún wa kan tó lọ. Region mẹ́rẹ̀ẹ̀rin tán gbé kalẹ̀ yẹn ńlọ́wọ́ àdí 36 state lẹ́ni. Bó ni a sì pín nígbà gbò wà ń pín state 12 tó fi pín ètò pọ̀ sílẹ̀ Haúsá. Region kan nílẹ̀ Haúsá tẹ́lẹ̀, region kan nílẹ̀ Yorùbá, region kan nílẹ̀ Ìgbò. Bó ni Sani Abacha ṣe pín, bó ni Babangida ṣe pín. Allah. Lónìí ńkọ́ region kan ní Yorùbá, region kan nílẹ̀ Haúsá. Lẹ́ni
ilẹ̀ Haúsá ń control state 19 ilẹ̀ Yorùbá ń control mẹ́fà péré nínú tilẹ̀ Yorùbá ni ti já kúrò wọ́n já Kwara kúrò wọ́n já Kogi kúrò nínú tilẹ̀ Yorùbá ni ti já Ẹdó kúrò fún àwọn bòmí ìran Yorùbá ń dínkù lójoojúmọ́ Kwara lọ Kogi lọ Ẹdó lọ ìyẹn Yorùbá wá di mẹ́fà lórí mẹ́fà yẹn làwa yọ̀ làwa sọ pé àwa la jújú àwa la kàwé àwọn tẹ́ ni wọn ò kàwé ẹ̀ mọ́ye state tí wọ́n tẹ́ ń control ilẹ̀ Ìgbò tẹ́ bá kó ilẹ̀ Ìgbò pọ̀ mọ́ Niger Delta ẹ̀ mọ́ye state tí wọ́n ní ọmọ ti lọ bí 9 tẹ́ bá kó àwọn méjèèjì pọ̀ Yorùbá ò kú lórí state 9 ọmọ Yorùbá kan ò dé presidency rí kó pín state kò ṣẹlẹ̀ rí Buhari ò ṣe dáa ta ló ní káwọn ọmọ tí wọ́n mọ̀ fẹ́ràn ara wa ẹ lọ wo ọ̀nà tó ṣe tó wọ Daura láti Katsina ó make sure pé òun ṣe títì ó ṣe tírẹ́ẹ̀nì tó lọ wọ Niger gbọ̀ngbọ̀ngbọ̀n torí ìran Niger àti ìran Katsina ìran kan náà ni wọ́n bí ìran Benin Republic apá kan Benin Republic especially àwọn Port Novo bí wọ́n ṣe jẹ́ran Yorùbá tẹ́ẹ̀jọ́ ń sọ èdè kan náà bẹ́ẹ̀ náà làwọn Katsina àtàwọn Niger náà jọ ń sọ èdè kan náà òun ṣe ó ṣe trade wọbẹ̀ ọkẹni tí ó ṣe trade wọbẹ̀ ní Republic tíran Yorùbá ó fi lè táwọn tí ń bẹ lọ́wọ́ fi ní sense of belonging níjọ́ tó kú rí bí president Niger ṣe bẹ́ẹ̀ dé Nàìjíríà ni ìgbà tó ń gán kúrò ń jọba ó ní bí Nàìjíríà bá fẹ́ fara ní òun ọkọ̀rí sí Niger àwa náà lẹ́ni gbogbo ọdún tí Buhari lò lórí ipò ebá lọ́mọ Yorùbá tó lò títí Ṣàngó Ọ̀tà Ṣẹ́kù Sábẹ́kúta sọ́jẹ́ ṣíṣe ni kí ló dé tí tírẹ́ẹ̀nì mi ò kọjá ní Ṣàngó Ọ̀tà nígbà tiwọn tí ò kọjá lábẹ́kúta nígbà tiwọn kí ló dé tí náà lẹ Yorùbá ò perfect nígbà tiwọn kí ló dé tí wọn ò pín state nígbà tiwọn kàtẹ bí ò bá tiẹ̀ pín fún gbogbo state kan pín fún Ògùn state kan pín Ògùn state sí 2 àbí 3 ká máa wá wo tí ó ṣẹlẹ̀ àwọn pín wọn ní òsì tí ó ṣẹlẹ̀ nǹkan kan ò sì ṣẹlẹ̀ region kan Yorùbá a padà di state 9 region kan tí wọ́n di 19 state region kan tàwọn tó kù àwọn di 9 bọ́bá fẹ́ràn ìran Fúlàní òun kọ́ ló ṣépè fáwọn ìran Yorùbá tó ní ká má fẹ́ràn tiwọn ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Balul al-Majnun òun ló lọ sùn sórí cemetery ó lọ sùn sí makbara ó lọ sùn síbi tán sìnkú síjọ́ kan ó lọ sùn sí tẹ́ òkú Harun Rashid tó jẹ́ president mùsùlùmí ó ń kọjá ló wá ní ọmọkùnrin tí máa ń sọ̀rọ̀ wèrè yìí kọ́ ló tún sùn sórí tẹ́ yìí ni wọ́n lò náà ni ó ní ẹ pè wá fún mi wọ́n bá mú déwájú ẹ̀ ó ní ṣe wèrè orí ẹ̀ kò yẹ kó o mọ̀ pé kò tọ́ sí mùsùlùmí kó máa sùn sínú tẹ́ni ẹni tí ń bẹ láàyè wèrè orí ẹ̀ kò yẹ kó sọ fún ọ wípé n tó ń sí ń bẹ yẹn lẹ́yìn kó ṣe ziyara kó dẹ̀ jáde kú ń bẹ Balul Majnun ọ̀dà lóhùn ọwọ́ àwò títí tó fi fílẹ̀ bí Balul bó ṣe sáré gun orí igi lọ́nu ọwọ́ àdórí igi tán ló wá pariwo lóhùn rárá ó ní ya Harun Rashid ya Majnun akon mo pèrè wèrè original president tí ń jẹ́ Harun Rashid wèrè original mo pè ọ́ Harun Rashid shock àti gbogbo àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ó bá padà sábẹ́gi ó ní òun ni wèrè original ó ní bẹ́ẹ̀ ni kí ló dé tó ń jẹ́ wèrè original ó lóhun tó pè ní wèrè òun dálé tòun mọ ìwọ ló dálé tiẹ̀ mọ́ Allah olùdájẹ́ bí ẹlẹ́rẹ̀ ó ní zidni ya Balul ṣàlàyé kó yé mi Balul ń tọ́ sọ olùdá gbogbo àwọn tí wọ́n ti ṣèjọba síwájú tiẹ̀ kí wọ́n tó dọba níbo ni wọ́n wà ó ní wọ́n ń bẹ ní Bera Grande tá a ti rí ọ ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbókù wọn sí ó ní bẹ́ẹ̀ ni
ibo nílé wọn wà lánàá ó láàfin tóun ti jáde wá náà ni ibo nílé tiẹ̀ lọ́la nígbà tí wọn náà bá kú ó ní tẹ òkú yẹn náà ni ó ní sẹ́mi ni mi wá dálé mi mà àbí wọn ló dálé tiẹ̀ mà hadhihi kuburuhum wa tilka kusuruhum hadhihi kuburuhum wa tilka kusuruhum àfin tí wọ́n ti ṣe ọlá asọ̀rọ̀ àkìtì tí lò gbà òun là ń wò lọ́ọ̀kan tí ń jó wòlòwòlò hadhihi kuburuhum eléyìí ni sàárè tí wọ́n padà gbé ní òsín kankan bẹ́ẹ̀ ta lórí tó kọ́ kí a síbẹ̀ ibi tó padà tán sí ló ń pè mí ní ló ń pòun nílé wèrè ibi ilé rẹ̀ gangan tó ti lẹ́gbẹ̀rún ọdún ń ló ń pè ẹnìkan wà níbẹ̀ tó ń pè nílé wèrè ilé tí ò kì í ṣe ilé ẹ̀ tí wọ́n gbé ọjà jẹ́njọ́ kan tẹ́lómi ó tún gbàgbẹ́ ló ń pè nílé rẹ̀ ọmọ pé tẹ́nàntì ni ọ lásán rọ̀kì ọmọ pé tẹ́nàntì ni ọ nílé gómìnà ọmọ pé tẹ́nàntì ni ọ nílé chairman council ọmọ pé tẹ́nàntì ni ọ nílé bí wọ́n fi ọjọ́ ọba sí ọmọ pé tẹ́nàntì lẹ̀dá láyé ọmọ pé lè rẹ̀ gangan nu tilka kusuruhum wa hadhihi kuburuhum ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Bàbá wa dáadáa President Tinubu ẹ sì kẹ́kọ̀ọ́ lára àtàwọn kan tí a ti lọ yìí. Ọjọ́ wo lẹ fẹ́ kọ́ hospital tí ó vibrate ní gbogbo ayé ká máa gbé ààrẹ wa lọ gba treatment nílùú òkèèrè ó yẹ ká máa dọwọ́ bojú ni. Ẹ sì kẹ́kọ̀ọ́ ìdá bátìrì yahoo káfáàgìtẹ̀ ní mua wà ń kú bá kúlò àfikọ́tì sòkònù fàókùbà gbogbo tí ló bá àfikọ́tì sòkònù yóò padà dúró ńjọ́ kan ìdá bátìrì yahoo káfáàgìtẹ̀ ní mua fàókùbà kúlò àfikọ́tì sòkònù fàókùbà kúlù àfikọ́tì sùkúnù. ìdá bátìrì yáwùkà ìgbà tó bá wà in position of authority bádìrì bí khairi ìdá mákúntà mọ́kútà ìdíra fàlàísà fi kúlì ní àkàmọ́kútà ìdírò fàlàísà fi kúlì ní. أنت مقتدر بادر بخير بادر بخير إذا ما كنت مقتدرا. Appreciate bàbá wa pé ọmọ Yorùbá lẹ ń tètè ń fi sí key position tẹ́ fi wọ́n sí kí ni changes tó kó balẹ̀ Yorùbá. بادر بخير. Ó di company mélòó tọ́wọ́lẹ̀ Yorùbá. إذا ما كنت مقتدرا وليس في كل kì í ṣe forever lágbára ó wà pẹ̀lú yìí o ó ní time ọmọ Ádámù ń bá yín kà á. ọjọ́ tí Nàìjíríà ó dáa níjọ́ tí abáríjọba tó dijú mọ́ rí tó ní gbogbo wa tá ń bẹ níjọba tí a bá múná lọ ẹni tó bá jẹ́ ẹni tó dipò òṣèlú mú tó bá tan jẹnẹrétọ̀ ẹ̀wọ̀n ọdún 10 ni. ìjọ náà lẹ́rìí pé náà ò ní kú mọ́. ẹni tí ń bẹ́ẹ̀ nísìn ní Ministry of Power ó ń gbìyànjú fa improvement ń bá níwọ̀nba bẹ̀tì kò tó ó ń gbìyànjú omi pọ̀jọ kà lọ ẹni tó bá ti bàjẹ́ kọjá tó lóhun ó tún ṣe. ó ti jọ́ tá a bá tó ṣòfin àbí Nàìjíríà kọ́ Nàìjíríà tí NEPA ti ń fi jẹnẹrétọ̀ ọ̀tán náà dísíkò ń fi jẹnẹrétọ̀ ọ̀tán náà ẹni tí ó fún wa níná gan jẹnẹrétọ̀ lòun náà lò Nàìjíríà tá a trust ara wa débi pé police station jẹnẹrétọ̀ tí ń bẹ ń police station chain ni a fi dè mọ́lẹ̀ kí ni bọ́lọ́pàá lẹ́rù pé títún fi chain dè jẹnẹrétọ̀ mọ́lẹ̀ ní ọ́fíìsì rẹ̀ kí ni bà lẹ́rù wọ́n tún fi chain dè mọ́lẹ̀ ni a trust ara wa débi pé tá a bá tún gbowó lẹ́nu ATM àtọ̀tọ̀ ká tó ATM wa gò tó sòdodo Nàìjíríà
Nàìjíríà talawa kuta fẹ́ gbàgbọ́ báyìí ó ti jọ́ tá bá tó ṣòfin abẹ́ ẹ̀gbọ́n mi yé ni ẹ lọ wo police station tẹ́ bá ní generator wọ́n sì fi chain de male ìbá wọn lọ ẹ̀kọ́ kan wọ́n balẹ̀ jù Nàìjíríà tó jẹ́ pé ẹni tí ń ṣiṣẹ́ lọ́sibítù tọ́mọ rẹ̀ sick tí sì tún gbé ọmọ rẹ̀ lọ́sibítù bòmí owó kíní gbà ó ti jọ́ tá bá tó ṣòfin pé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́sibítù family yín tó bá sick ẹ gbọ́dọ̀ gbé lọ bòmí ibi ò tí ń gbowó ni ó gbé lọ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ń pòṣèlú ẹ bá nu gbogbo tó jẹ́ mọ́ medical treatment ìlú èbó fẹ́ni ó ti pòṣèlú mú ẹ bá nu ẹ tẹ́ ẹ bá nu ẹ wallahi wọ́n kọ́ hospital gidi torí ẹ mọ̀ pé yóò kan àwọn tẹ́ ẹ bá fẹ́ Boko Haram ọ̀sẹ̀lẹ̀ mọ́ gbogbo ẹni ó jó lórí ológun ẹ kó family wọn lọ àdúgbò bí àwọn Boko Haram wà ẹ rí pé wọ́n finish Boko Haram kíákíá a gbọ́dọ̀ gbúrò ọmọ ẹ nílùú òyìnbó gbogbo ọmọ àtìyàwó ọyá ẹ relocate ẹ so bí wọ́n ti ń bá wa jagun ẹ rí bẹ́ẹ̀ ní gbúrò Boko Haram ó ti jọ́ tá bá tó ṣòfin pé a gbọ́dọ̀ gbúrò medical treatment ó ti jọ́ tá bá tó ṣòfin pé gbogbo university Nàìjíríà bó bá ń kẹ́kọ̀ọ́ university ibi ò ti ń kọ́mọ náà ni àwọn ọmọ tiẹ̀ náà gbọ́dọ̀ lọ ó gbọ́dọ̀ kọ́mọ ẹ lọ university mi tí nǹkan kan bá fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ wọ́n tètè máa pariwo àmọ́ ní ṣe bẹ́ẹ̀ iṣẹ́ carpenter ó là ń gbé fún bricklayer ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. Bàbá wa President Tinubu ẹ sì ṣàánú kẹ́tì ẹ bá wa fọwọ́ kẹ́ bá fọwọ́ bo ìtìjú ìtì ẹ bá hospital kan instead jan dààmú lọ ìlú òyìnbó gbogbo yín náà tẹ́ ń bẹ́ ń pò jọba ẹ ṣòfin kẹ́nìkan kan má lọ bẹ̀ mọ́ ìsìn ni a ó sì ó gbé òfin hospital tó lágbára dìde ìsìn lẹ́mọ̀ pé wọ́n máa ń tí ò sí hospital kọ̀ọ̀kan gbogbo tí ń jẹ́ sẹ́nẹ̀tì ìsìn ni wọ́n ṣòfin pàjáwìrì pé wọ́n ti láwọn gbọ́dọ̀ lọ́mọ́ o gbogbo ẹni tó dipò òṣèlú mú ẹ ṣòfin pọ́mọ wọn gbọ́dọ̀ lọ kàwé ní òyìnbó mọ́ kájọ máa fi mú dání ní Nàìjíríà wallahi gbogbo nǹkan yọ̀ọ̀dà bẹ́ẹ̀ bá ṣe nǹkan wọ̀nyí nǹkan kan ò lè dà. Allah. ẹ ṣòfin ẹni bí wọn bá múná lọ kájọ wà lókun bí tálíkà bá lépo kọ̀tàn jẹnẹrétọ̀ amẹ́ni tí ń bẹ́ ń pòjọba a gbọ́dọ̀ rí kọ̀tàn ọ̀gá NEPA tó bá lọ tan jẹnẹrétọ̀ ẹgbẹ́ ẹni ẹgbẹ́sẹ̀ NEPA fún tó bá tan jẹnẹrétọ̀ ẹgbẹ́ ọ̀gá sójà tó ń kó ọmọ tiẹ̀ lọ bí tó ṣèfù ẹ̀dá gbogbo ọmọ ẹ̀ padà síbi ojú ogun wa ọmọ rẹ̀ ò ní jagun àmọ́ kán máa gbé ládùúgbò bẹ̀ gbogbo ẹni ó jó lóṣèlú wọn gbọ́dọ̀ lọ ìlú òyìnbó lọ gba treatment wọn ọmọ wọn ò sì gbọ́dọ̀ lọ òkèèrè lọ kàwé help Nàìjíríà ó dáa brain drain tó bá medical sector Nàìjíríà àdánwò nífà àwọn ọmọ Nàìjíríà orí wọn pín gan àwọn doctor tó lẹ́kọ̀ọ́ jù ní UK ní US ẹ bọ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ kí ló dé tí wọn ò dúró Nàìjíríà ẹ̀yin lẹ́lé wọn ọpọlọ ń bẹ kò sí irinṣẹ́ tí wọ́n fi ṣiṣẹ́ ọpọlọ ń bẹ kò sí iná tí ó tàn ọpọlọ ń bẹ kò sówó gidi tí ó gbà ọlọ́pàá ń gbowó níbòmíì kí ló dé táwọn ọlọ́pàá kú lójú títí pẹ̀lú owó bá mú sábà mú ọjà rà mú ọjà làálì sábà mú kí ló dé tí wọn ò pátì kí ló dé tí wọn ò pátì wọn rí nǹkan tẹ́ wọn lọ́rùn tó ní. ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ dákun ẹ jẹ́ ká jọ ronú sí tí mo sọ yìí Yar'Adua kú sílẹ̀ Saudi Arabia Buhari kú sí London ọwọ́ àti ní lójú tí ẹ̀dọ́ bojú díẹ̀ hospital kan náà tí Buhari wà ní Abdulsalami náà tó wà haba wọ́n sì pè fún Nàìjíríà ni
bí Babangida náà bá tún síìkì síbẹ̀ náà lòun náà tún lọ bàbá wa Ọbásanjọ́ níjọ́ tiẹ̀ náà bá tún dé síbẹ̀ náà lòun náà tún lọ ẹ jẹ́ kẹ́nìkan tiẹ̀ pẹnu ẹ̀gàn mọ́ fún wa kò necessary kí gbogbo ẹ̀yin tẹ́ dípò òṣèlú mú kẹ́ ṣe gbogbo nǹkan ẹ ṣe nǹkan ẹyọ kan péré tá mọ̀ pé lágbájá tiẹ̀ ṣe léyọ̀ perfect tó bá jẹ́ pé train system of transportation ìníjọba yóò bá ṣe ẹsẹ̀ kó perfect káyé lọ fi 300 wọ bàálù lọlẹ̀ Haúsá mọ́ ká mọ̀ wọ train láàrin wákàtí 3 pẹ̀lú fọkànbalẹ̀ ta ló sọ wípé bandit ò ṣe lé ta ló sọ wípé wọn ò ṣe lé ìjọba ò ṣe tó yẹ kán ṣe ni ẹjẹ́ á máa mọ̀ pé gbogbo ń tà ń ṣe yóò padà dìtàn ipò òṣèlú táìmù ẹ̀ ó máa ń sáré ju aago tàwa tá ń bẹ́ ń gbòòrò lọ ẹni tí ń bẹ nípò òṣèlú ọdún méjì ti kọjá nínú ìjọba èyí tá ń lò lọ yìí àbọ̀dún kan ló kọjá ní ọdún méjì ti kọjá yóò máa ya gbogbo ẹni ó dipò òṣèlú mú lẹ́nu ni pé ọdún méjì ti ya kọjá bá bí ìṣẹ́jú kan àmọ́ lọ́dọ̀ àwọn aráàlú tá ń jẹ́yà bí ọdún mẹ́wàá lọ́dún méjì yẹn rí. Allah. àní bó bá jẹ́ wípé a tún ṣe jàǹbá ààbò gbogbo wọ́jọ yìí mọ́ra wọn náà a ní ẹsẹ̀ ń tọ́da ọmọ Nàìjíríà ọjọ́ wòlẹ̀ tó fẹ́ gbọ́n à ń dìbò pírẹsidẹ́ǹtì gbogbo èèyàn jáde mí náà fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ bẹ̀rẹ̀ pé stéètì tó ti jáde kọ́mpìnì mélòó ló níbẹ̀ ẹni tí ò ní kọ́mpìnì kankan ní stéètì ibi tó ti jáde tí ò tún ní stéètì míì kí ló fẹ́ sọ pé ó fẹ́ sáré fún nígbà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kí ló fi ṣe gómìnà tí ò ní kọ́mpìnì ẹyọ kan ní stéètì ẹ̀ tó lè tọ́ka sí tí at least èèyàn 100 ń gba sálárì ń bẹ̀ ẹni tó fẹ́ ṣe sẹ́nétọ̀ gbogbo constituency allowance ẹ béèrè lọ́wọ́ ẹ̀ company mélòó ló fi dálẹ̀ sí stage ẹ̀ oko mélòó ẹ̀ ń gbé kí gbogbo wa padà sóko mélòó yín ló lóko mélòó yín ló dáko ó dìjọ́ tẹ́ ẹ bá tó gbà wípé leadership by example ẹ̀yin lẹ́ẹ̀ fi example lélẹ̀ ẹ bá rí yàn tó fẹ́ ṣalága council ẹ béèrè pé sẹ́wọ̀ ló ń ṣe èèyàn mélòó ní jẹun lábẹ́ ó fẹ́ ṣalága council ní Ọ̀yọ́ state àmọ́ nílé iṣẹ́ nílé Haúsá ẹ sọ fún pé kọ́kọ́ rí ibi ilé iṣẹ́ rẹ̀ wà kó lọ dìbò ńbẹ̀ torí àwọn tí ń jàǹfààní rẹ̀ nù gbogbo yín wá ń kọ́lé kiri bí ẹyẹ ẹ̀ ń sá kiri nítorí ijó àdánwò ilé Àbújá ilé Èkó ilé Port Harcourt gbogbo yín lẹ̀ ń ṣe competition ibi ọba rọrùn lẹ́fẹ́ sá lọ ẹ̀ lè sá mákàdà rọ lọ́wọ́ torí ìyà ń jẹ tálíkà ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. àfiọlá Ọlọ́run bí Ọlọ́run fún president Tinubu ò ní bá tìjú kò mbẹ. àmín. wà láṣeyọrí amẹ́ consider àwọn ọmọràn táwọn ọmọ yín fún yín yìí àṣeyọrí yín ò ní lẹ́gbẹ́ gbogbo subsidy owó epo effect mélòó ló ní lórí aráàlú ẹni tó bá mọ tí ń jẹjọba yóò mọ̀ pé president Tinubu gbárí gan Ọlọ́run ṣàánú president Tinubu ó lójú ẹni tí ń bá dùn tí làákà rẹ̀ pé tó tiẹ̀ àmọ́ ǹjẹ́ bọ́pọlọ tí ń ṣe pé yìí náà ni tàwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yín ń tó kóbá ń tó mú Buhari tó fi láṣeyọrí lákọ̀ọ́kọ́ òní tó dẹ̀ dí àgbọn àtàwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ èkejì ń tọ̀ràn lọ́wọ́ ní degree tẹ́nìkan ò lè question nígbà tí ó ṣèjọba padà constitution fà lẹ́sẹ̀ àdánwò tí ń bẹ nílé ẹjọ́ tí ń bẹ ní ilé ẹjọ́ Nàìjíríà àbòsí ilé ẹjọ́ Nàìjíríà tọ́lọ̀ ń bá lóhùn ọ̀dà yóò gbàgbé majority àwọn tí wọ́n ti ń ṣèjọba ẹjọ́ yóò gbàgbé lómi sínú náà já ànámà látàyè. ilé ẹjọ́ ni the last hope tálíkà kì í ṣe the last hope tálíkà Nàìjíríà o ẹni ọba lówó lọ́wọ́ ni o kí ló fà á àwọn tí wọ́n ń ṣèjọba ẹ̀wọ̀n báwọn náà ṣe ń ṣe yàtàyàtà yòtòyòtò adájọ́ tí ó dájọ́ sóná wà sùn lọ nǹkan yìí ti bàjẹ́ wọ́n láàfà jóná wọ́n ń béèrè irùngbọ̀n ẹ wá rí kí n tó lọ níparí ọ̀kan nínú ẹ̀kọ́ tí mo rí kọ́ nípa ayé anábì ní asinu jiwaran ní amalayi alaykum wala tunafiruwa
فَقَلَّمَا زَالَتْ عَنْ قَوْمِي فَعَادَتْ إِلَيْهِ. Make a very good use of Almighty Allah's favors in your life. Never you misuse it. Don't let it slip off your hand. Very few are those whom favor of Almighty Allah will escape their hand and they will still find it back. They are very few. Sallallahu alayhi wa sallam. Hanabi ni ori Ọlọ́run. Àwa Mùsùlùmí ni mo fẹ́ bá sọ̀rọ̀. Lórí ọ̀rọ̀ bàbá wa Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Hanabi ni ore t'Ọlọ́run bá ṣe fún yín, manage ẹ̀. Ẹ má jẹ́ ó lọ. Díẹ̀ nínú ore ni ó bọ́ lọ́wọ́ èèyàn téèyàn ó rí padà. Gómìnà Ògùn State ti ṣe dáadáa. Pẹ̀lú kó àlá òfin ẹ̀yin dẹ̀ frustrate ẹ̀. Ọ̀nà wo lẹ́ ń gbà frustrate ẹ̀? Mùsùlùmí ayé ṣé dandan ni ká máa pariwo jáde. Nínú àwọn tó ń pè àwọn lẹ́lẹ́sìn ní Nàìjíríà, Kírísítẹ́nì ló smart jù. Ọ̀wọ̀ ń tẹ̀yìn ṣe níjẹ̀bú táwọn èèyàn ń jáde tán fa àwọn ẹlẹ́sìn yòókù ṣe ẹ̀sìn. Kírísítẹ́nì ti ṣe mẹ́wàá ẹ̀tẹ́yìn gbariwo. Wọ́n á ká sára ni. Wọ́n á tún máa plan kí ni the next. Bàbá ti ṣe dáadáa oníkànsìn onílànà Islam. Gbogbo ọba Ògùn State ti tọwọ́ bọ̀ wípé tó ń bá kú bí wọ́n ṣe sìn wọ́n ni. Ẹnìkan wá gbé tiẹ̀ kalẹ̀ ó lọ ẹ̀dẹ̀ rí ṣe instead tẹ́ mẹ́nu mọ́ tẹ́ plan kí ló kù. Ẹ wá ń fi wọ́n ṣe ẹ̀sìn. Ẹ̀sìn ni ó mú wọn unite. Àwọn people yóò unite tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín lẹ́jẹ̀ wọ́n unite. Wọ́n ìbára wọn ṣe tẹ́lẹ̀. Ẹrú Ọlọ́run kan ló sọ ó ní bí Kírísítẹ́nì bá bímọ méjèèjì yóò máa wò lójú ni ní gbogbo ìgbà. Mùsùlùmí ó bímọ mẹ́jọ yóò máa jó kiri àdúgbò. Mo bímọ rẹpẹtẹ. Ìgbà tí ó bá ijó padà dé wọ́n ti kó mẹ́fà lọ́nà ẹ̀. Allah. Ṣé dandan ni ká má ní olórí kan láàrin àwa Mùsùlùmí ilẹ̀ Yorùbá tí ó lè pàṣẹ? Achievement mélòó la ti ṣe láàrin ẹgbẹ̀rún kan? Ẹyọ kan yẹn ẹ̀ẹ́dẹ̀ kására. Bí a bá tiẹ̀ ń bínú ẹ̀yin ó ṣe bí ìgbà tó jẹ́ wípé ààrẹ ni tí ó mú wọn wálẹ̀ pé ayọ́bájọ́ ni wá. Pé níwọ̀n àgbà tó a bá ti ní freedom ẹ̀sìn pé kó kálukú ọ̀sẹ̀sìn tó wù. Ọba fẹ́ kú náà ẹ dákun ẹ jẹ́ àjọrò láàrin ara wa. Ibi kálukú náà bá fẹ́ gbà dọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ ọlọ́. Ẹ jẹ́ àjọrò ẹ dákun. Àbáyín jà. Kí nìyẹn ò ní mú ariwo wá? Àmọ́ nísìn, ó kálukú jáde, wọ́n fi wọ́n ṣẹ̀sìn. Wọ́n ń jí ìbínú wọn sílẹ̀. Kí nìyẹn ó padà máa kó bá tí a bá fẹ́ jẹ àwọn ọba mi. Orí àwọn bàbá wa tí wọ́n jà fà àgbáyé jọ, orí wọn pé ju tàwa tá ń bẹ́ńsìn lọ tans million. Allah. Ẹ wò bí wọ́n ṣe perfect gbogbo nǹkan wọn bí eré bí àwàdà. Wọ́n wọlé sí oníṣẹ̀ṣe bí eré bí àwàdà. Wọ́n wọlé sí Christianity. Wọ́n bá wọn ṣọ̀rẹ́. Wọ́n bá wọn láyé jọ̀hún. Mọ iye ẹni tí ì ṣe Mùsùlùmí nípìlẹ̀ tó di Islam ni. Ẹni tí ì ṣe Mùsùlùmí nípìlẹ̀ mélòó wo ni di Islam lẹ́yìn? Níbi kankan wàhálà ní gbogbo ìgbà. Bí ẹni pàwà nìkan là ń bẹ láyé. Bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ṣé bẹ́yọ̀ kan lẹ́yìn rí mú, ẹ̀yin mọ iye táwọn ti rí mú ni. Ṣé ẹ gbáriwo, ṣé ẹ gbọ́ kẹ́nìkan ó pariwo, àfi ká jáde ká máa búra wa ká máa ṣépè, ẹnu ni bí àjàkàrà. Àwọn ènìyàn ẹyọ kan láàrin 1 million láwájá yọ gbádùn mọ́. Ní tó yẹ ká perfect pé kí ni the next thing? Bó láti tún ṣe. Ẹ já bẹ̀ àwọn èèyàn yìí. Ibà alákọ̀ọ́sí ànábì ni. Ọjọ́ wo la fẹ́ jọ ànábì? Sallallahu alayhi wa sallam. Mo sì sọ ní wáàsí tá a ṣe ní last week. Pé ní Amul Fatih. Ànábì rí pé àṣeyọrí tóun ṣe yìí. Tóun ọba wà careful wọn àbàjẹ́ mọ́ òun lọ́wọ́. Káàbù lọ Saad. Òun ló síwájú tó gbé flag dání. Ṣe fìyẹn kọ́ ṣe. Saad wá fẹ́ ṣe báwa ṣe ń ṣe láyé òde òní. Toro wò wípé àti wọ Mọ́kà àti wọ náà àti gbàjọba yìí. Ta ló kù tí ó challenge wa ló wá pàdé Abu Sufyan. Abu Sufyan wá sọ yìí pé kí la Nábì fẹ́ ṣe fún àwa tá kì í ṣe Mùsùlùmí tá ń bẹ nínú ìlú yìí. Kí lẹ fẹ́ fọjọ́ òní ṣe? Ó ní hadhal yawm yawmal malhama. Ọjọ́ àdánwò ọjọ́ ẹkún lónìí fún gbogbo ẹ̀yin ọ̀tá Nábì. Ẹjẹ́ ọmọ ṣe bàlàbà yìí. Gbogbo ń tẹ́ pé nílé ẹ̀sìn yẹn ò ní lájọ gbogbo ẹ̀ náà. Ní moment tí Ànábì ṣẹ̀ṣẹ̀ ní opportunity àti wọ Mẹ́kà tí wọ́n deny rẹ̀ ní last year.
victory yẹn ó ń ká àwọn ọ̀tá ànábì la àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mákà àṣeyọrí yẹn ń ká wọn lára lọ́wọ́lọ́wọ́ ló ń wá sọ̀rọ̀ burúkú lé Abu Sufyan wá lọ bá ànábì sallallahu alaihi wasallam. ó ní ṣé wọ́n ló sọ pé wíwọ̀lú tó wọ̀lú yìí ó fẹ́ bà ìlú bàbá rẹ̀ jẹ́ ó pa gbogbo wa ànábì ní ta ló sọ bẹ́ẹ̀ ó ní Saad ànábì ní kadhaba Saad èmi ò wí bẹ́ẹ̀ lọ́tọ̀ ní tí mo wí ẹ dákun tànábì bá sọ bẹ́ẹ̀ jọ̀hún kí ló fẹ́ ṣẹlẹ̀ agbára ti dé ó ti wọ̀lú ó ti gbàjọba ìlú ànábì tó wá dọ́gbọ́n mú wọn wálẹ̀ ànábì ní mi ò wí bẹ́ẹ̀ o hadha al-yawm yawm al-marhama ọjọ́ àánú lọ́jọ́ òní ọjọ́ tá ṣàánú àwọn èèyàn ọjọ́ tá pa àwọn èèyàn lẹ́rìn àtọ̀tá wa àtọ̀rẹ́ wa ọjọ́ tá ní yẹ̀yẹ́ nìkan kan lọ́jọ́ òní kódà Abu Sufyan jẹ́ kí ànánsì tó kó gbọ́ man dakhala dara Abu Sufyan fa huwa haminun Abu Sufyan lọ̀tá mi tó le jù nílùú ẹni ó bá sá nínú ẹ̀yin tẹ́ gba Islam tẹ́ jẹ́ kèfèrí tó bá lọ sá wọlé ọ̀tá mi tó burú jù fa huwa haminun ó ń tọ̀hún bọ́ lọ́wọ́ mi tó bẹ́ẹ̀ mi ní fìyà jẹ mọ́ ọ̀tá mi ẹlẹ́ẹ̀kejì tó pa àwọn èèyàn mi tó sì jẹ́ olórí nílùú yìí ẹni ó bá sá nínú yín tó lọ sá di màá yọ̀ọ̀dá rẹ̀ láyé àtọ̀run ẹ wo ọgbẹ́ tí ànábì lò gbogbo àwọn kèfèrí wa kóra wọn jọ pé ha ṣẹ́gbọ́n tí ànábì wí bá a ṣe bá jagun tó yìí agbára wa dọ́wọ́ ẹ̀kọ́ wá sílò ó wá lẹ́ni tó bá kó wọlé wa ó ń tọ̀hún tẹ́ni ìfọ̀kànbalẹ̀ ní gbogbo èèyàn bá ń pọ́n wálé látòní lọ àwa di mùsùlùmí o ẹja pàǹtàǹsì ti ká lọ ọba eléyìí ní làákàyè eléyìí ní làákàyè wọ́n tò lọ wájú ànábì ni sallallahu alaihi wasallam. lẹ́yìn yẹn ni ọdún wáfúdù wá dé táwọn èèyàn ń dà wá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wá gba Islam olóbi idha ja'a nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله tó bá di ìgbà tí àránṣẹ́ ọlọ́pàá dé àwọn èèyàn máa rọ́ wá nú ẹ̀sìn in groups ni wọ́n máa wá gba Islam. fasabbih bihamdi rabbik. láyé ìjọ́hun ẹ wọ kódà wá sí tí mò ń ṣe yìí pákéjì kan làwọn bàbá wa fún tó fi dùn gbọ́ mo wà níbi birthday bàbá wa láàfin Ọ̀yọ́ lẹ́nìí bàbá wa Abdulhakeem Ọwọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wọ́n pe ìmáàmù Ọ̀fà bá ń ṣe kábíyèsí fáláàfin wọ́n sì máa pe ìmáàmù Ọ̀fà kan wá sí ń bẹ̀ ṣé kò sí ẹni tó lè sọ̀rọ̀ nínú àwọn pásítọ̀ ni ṣé kò sí ẹni tó lè sọ̀rọ̀ nínú àwọn oníṣẹ̀ṣe ni ọ̀nà kan làwọn bàbá wa ti bíùdì fáwọn àfáà látẹ̀yìn wa bí lárúbáwá ṣe ń ṣe wá àsìkò làwọn ń ṣe yìí o lárúbáwá ìdáwákà o Hausa gan ìdáwákà àwọn bàbá wa ní fún wa sílẹ̀ Yorùbá ní packaging tí ò ní bí ẹnìkan nú bó o bá ń bínú sí wọn gan dìwé gan ṣe ń ṣe wá sí yọ ọmọ lọ tẹ́ẹ̀ tí ọmọ dùn mọ́ ọ kódà ká máa ṣe wá sí ká máa lohùn bí ìgbà tá à ń kọrin lárúbáwá ìṣe Hausa ìṣe àwa Yorùbá la máa ń ṣe ẹ wo gbọ́n tí mo kà lọ́lẹ̀ kan yẹn bí kí n sọ pé ìdá bátìrì yahoo kàfà gìtẹ̀ ní mú wa bọ́lọ́mbá ní kọ́lá rẹ̀ ó dé tètè ló dáadáa ẹ̀rí pé ó ti wá lóhun orin pákéjì ni wọ́n fi wọ́ oníṣẹ̀ṣe mara wọ́n fi wọ́ kírísítẹ́nì mara Islam wa ń pọ̀ sí ojoojúmọ́ àwa wá dé aláwa la gbọ́n jù àjẹfọ́ gbogbo ẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọn ìbá mùsùlùmí jà báyìí tẹ́lẹ̀ kírísítẹ́nì ò mú mùsùlùmí lọ́tà báyìí tẹ́lẹ̀ àwa náà ní ẹnu ti pọ̀ jù àdẹ̀ nírinṣẹ́ ìjà ọ̀hún ire lẹ́sàn ìkà náà ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. President Tinubu ó àpúrúfù aeroplane àbí kí ni ti ń pè mí mọ orúkọ mini stadium fún bàbá Kenan ní Ọ̀tà sẹ́ẹ̀rí kí àwọn kírísítẹ́nì ọjáde kan máa pariwo pé yes àti ní báyìí lóòótọ́ àwọn mùsùlùmí látakò nítorí for security reason but ká ní mùsùlùmí ni wọ́n nírú kíní yẹn ẹ̀yin àfáàtẹ̀m̀bẹ̀ láyé òde òní ẹ̀wọ̀n ti fọ́n jáde ẹ̀ fọ́n jáde débi pé àtọ́níṣẹ̀ṣẹ̀ àti kírísítẹ́nì wọ́n wà against gbogbo ẹ̀ máa lọ́wọ́
wọ́n rí pa àwọn fàjà ni a lè mẹ́nu mọ́ a smart enough a ní maturity a mọ̀ bá ṣe lè perfect òṣèlú ayé àwọn ìlú kan bẹ tó jẹ́ pé ẹbọ ọbẹ̀ gbóná tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ bí ìgbà náà là ń sánmọ̀ ni ọgbọ́n kan náà bàbá fi pákéjì ẹ̀ wẹ́rẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ oníṣẹ̀ṣe wọ́n sọ̀rọ̀ ẹ kírísítẹ́nì wọ́n dẹ̀ ń dọ́gbọ́n gbà wọn nǹkan tí a nílò ní pẹ̀lú ìfẹ́ làwọn náà ń sọ̀rọ̀ ẹ̀ ń dà rẹ̀ àmọ́ ń gbẹ̀yìn dẹ́ta ẹlẹ́yìn lẹ́dá nìjọ́n náà sẹ́rí ibi tá à ń bá a lọ báyìí ló ń jẹ́ kán máa wá kódà sí àwọn ọmọ bàbá wa Awùjalẹ̀ onífẹ́ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ yìí báyìí pẹ̀lú èpè tán ṣe fún bàbá àwọn yìí instead tá a fi wá calm down pé a ti win kọ́ọ̀pù ń bẹ lọ́wọ́ wa àwa la win àwa la ní victory yẹn ká calm down àwa náà tó wá bú wọn padà haba harbun khudatun ètè lógun jíjà kì í sáriwo bàbá wa Awùjalẹ̀ ẹlẹ́jẹ̀bú tí wọ́n lọ Ọlọ́run kó bá ní yọ́nú sábọ̀ wọn àmín ọgbọ́n kan ni wọ́n dá tí wọn ò sọ kínní yẹn dìjà kán gbé gbogbo oníṣẹ̀ṣe pé ẹ gbọ́ àwọn òní no njọ́ bá kú no ẹ̀sìn tí wọ́n gbàgbé rárá wọ́n smart wọ́n gbé kínní yẹn lọ house lákọ̀ọ́kọ́ nígbà Gbẹ́ngà Daniel ní bẹ́ẹ̀ wọ́n rí ṣe nígbà Mósùn wọ́n rí ṣe nígbà eléyìí tí ń bẹ́ẹ̀ yìí dé wọ́n rọ́wọ́ tìbọ̀ wọ́n rí kínní yẹn ṣe wọ́n dẹ̀ pé gbogbo àwọn yòókù náà pé ẹ wá sọ èròǹgbà yín lórí ẹ̀ nílé ìgbìmọ̀ asòfin at the end of the day wọ́n win bàbá yẹn win ní kíní yẹn kò ṣe fáàrí kọ pariwo síta ó kíìpù ẹ̀ sápò ẹ̀ ni ó wá ń retí pé kó jẹ́ àpèjúwe fún àwọn míì tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ nípò ọba káwọn náà lò smartly bóun ṣe lò àmọ́ pẹ̀lú wàhálà tẹ̀ dálẹ̀ yìí ṣé wọ́n jẹ́ kẹ́lòmí ò tó rí lò mọ́ báyìí ṣé dandan ni kẹ́ ẹ̀ jábọ̀ ni ṣé dandan ni kẹ́ ẹ̀ fa wàhálà ni ṣé dandan ni ìjọ ẹ̀ ti ń pariwo ẹ̀sọ́ àṣeyọrí tá a ní nílẹ̀ Yorùbá gbogbo wa lẹ ti sọ̀dọ̀ tara wa àwa mùsùlùmí kan unite ọ̀tá là bára wa ṣe níbi eléyìí ọ̀dà yọ wọ̀nà tọ̀hún ọ̀dà yọ wọ̀nà ṣé ń sọ fún yín pé gbogbo ẹni tí ń bẹ ní Mẹ́kà ní Islam wọn perfect ni ń bẹ ní ọmọ Mẹ́kà tó jẹ́ pé ìwà tí ń wù burú ju tara mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ à ń fira wa ṣẹ̀sìn à ń parọ́ mọ́ra wa mo sọ fẹ́ bu Ọlọ́run kan náà àwọn tán bá dá sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìpè à ẹni tó sọ wípé obìnrin mẹ́wàá kan wá bá òun lé kí ló dé tà ẹ̀ ló ṣẹ̀ríà lórí ẹ̀ kẹ́ ẹ kó bí lálà jáde bí ṣẹ̀ríà ṣe ní kẹ́ ẹ ṣe pé ẹlẹ́rìí dá bọ́ọ̀ bá ti rẹ́lẹ́rìí ọjà ẹ̀ ti bí lálà. àfọgbọ́n ṣe nǹkan mọ́ mi nìkan lò ó èmi kan fi sọ̀rọ̀ ni àfi ọgbọ́n ṣe nǹkan ariwo wa ti pọ̀ jù kò ń ṣe ìgbà tá a bá tó àtàkì mo kìlọ̀ nígbà yẹn gbà tọ́rọ̀ yẹn bẹ̀rẹ̀ ló sọ mí dọ̀tá àwọn kan Kùránì ti wọ́ọ̀nù yín pé ẹ má bú ẹ̀sìn wọn tẹ́ ẹ bá bú ẹ̀sìn wọn wọ́n ń bọ̀ wá yẹ̀yẹ́ Ọlọ́run ẹ̀yin ajá náà sísun ni wala tasubul ladina yad'una min dunillah ẹ gbọ́dọ̀ bú àwọn tí wọ́n ń pè nǹkan mí lẹ́yìn ọ̀dọ̀ lẹ́yìn Allah àwọn padà wá bú Allah wọ́n yẹ̀yẹ́ Allah ebe ẹ̀bú tẹ́ bú wọn ni ló gbé èrè ọlọ́wọ́ kan jáde tẹ́ ń parọ́ èrè Mesopotamia tẹ́ ń parọ́ pèrè Allah ni ẹ ti gbàgbé ni ọjọ́ wo la tó fẹ́ mature àwa gan ọ̀rẹ́ láàrin ara wa Salafi ò trust wọ́n ti ń pè méjì wọ́n láwọn kan ní Salafi 1990 wọ́n láwọn kan ní Ahlus-Sunnah mélòó gbogbo wa tá ń pera wa haba kíní kan ò sédà Ahmadiyya wọn ní Islam Tablighi wọ́n wọná àwọn Nasifati iná ní ìyàwó ní à ń kọ́ kiri kọ̀ríbù nígbà àfẹnubá gbogbo ẹ̀tàn tí gbogbo ẹ̀fẹ́ ìtúkà tán báyìí sójú wa ọjà báyìí ṣé gbogbo wa láfi ṣẹ̀ṣẹ̀ bákan náà ni ẹ mọ̀ yí pé àpèjúwe gbogbo tí ń bẹ lọ́dọ̀ wa ní bẹ́lẹ̀ Lárúbáwá náà wọ́n mánéjì wọn ni ṣé Saudi ò mọ̀ yí pé ẹlòmíì wá ṣe ájì tí wọ́n ń rí àpẹẹrẹ lára rẹ̀ pé Islam eléyìí ò pé wá ìtàn aláwọ̀ rẹ̀ kọ́wọ́ Káàbà multiplication population nínú Islam ni Ànábì multiplication population ń ló fi jagun Amul Fatih láì gbébọn ẹyọ kan láì yọ ìdá ẹyọ kan ọ̀pọ̀ èèyàn tí wọ́n rí làwọn èèyàn rọ padà àwa gangan jọ̀wọ́ la tó fẹ́ bára wa sọ̀rẹ́ bára wa sọ̀rẹ́ lábẹ́lé àtúndọ̀tá àwọn tó kù ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatin hasana Ọlọ́run ní ká lo number 6 wa lo wisdom
ẹ lo wisdom láti pe àwọn èèyàn ńgbà sọ dariwo nísìn ọ̀rọ̀ bàbá wa Awùjalẹ̀ ọba mélòó ni ó tàn láyà ilé yìí mọ́ àwọn kan sì ti inú àwọn kan dùn pé yes ọ̀nà lélẹ́yìí fáwọn instead tá a kà sára tá a dẹ̀ bẹ̀rẹ̀ sí plan pé àṣeyọrí tá a níyì bó ni ò ṣe ní bọ́ bó la ṣe dọ́gbọ́n ṣe lábẹ́nú tá a ṣe lọ́kùn tá a ṣe lọ́sì tí gbogbo àyókù náà wá encourage láì ní pariwo láì ní bú ẹlẹ́sìn kan bẹ́lẹ́sìn kan gan bá tiẹ̀ jáde tó ní kíní kan ọ̀rẹ́ mi ṣe sùúrù náà àwa bí kankan náà jọ ni wá ibi Ọlọ́run kádàrá bó wọn ó ṣe lọ́nu ẹ̀yin náà máa lámójúkú ò náà ìbá náà ṣàmójúkú báyìí ìbá náà ṣàmójúkú báyìí bẹ́ẹ̀ bá sọ ní tìfẹ́ wọn lè gbà lọ́wọ́ yín àmì pè níran yìí ẹ̀ ń gbé àwa mùsùlùmí gan ṣépè ká tó wá sáwọn tí wọ́n ṣe lẹ́sìn Islam bàbá dẹ̀ sọ̀rọ̀ títí ẹni akéwùgbà pásítọ̀ ni ẹni àgbà mùnáfíkí ni ẹni àfọ ní unity ìsọnù ni oní humanity ìsọnù kí la fẹ́ bára wa jà fún ta ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà ń bẹ lọ́wọ́ ẹ̀ ta ló ti ṣú ọ̀pọ̀ wọn wà àlìjẹ́nà ní gbogbo wa nígbà tó gun ò sí kí ló dé tá ń wá ogun nígbà tí ò síjà kí ló dé tá ń wá ìjà à ń takùn kírísítẹ́nì à ń takùn traditionalist táwọn yẹn bá wá dá padà ẹ mọ̀ wá pé àfọ ní humanity sọnù sọ́sọ́ pé orí tẹ́lẹ̀ ìwí nígbà kìlọ̀ fún yín sẹ́ gbọ́ ni ìrìn àjò tí àwa kan rìn láyé mo máa ń dúpẹ́ fọlọ́run pé mo ń fi wáàsí mi jọ díẹ̀díẹ̀ lára bàbá Mudiru Markaz àwọn wáàsí ọ̀làjú ayé tó jẹ́ pé tẹ́ ẹ bá dé haram lẹ́nì tí wọ́n bá ń ṣe khutba jímọ̀ tàbí khutba ọdún ẹ máa rí ọ̀làjú tẹkinọlọ́jíyà ẹ máa